téèyàn bá fi iná sórí òrùlé sùn ni tí ò bá ti sí okó àti òbò mọ́ ìgbéyàwó ti parí nù 100%. Nítorí wípé ní kíni tí máa bọ́ǹdì àwọn èèyàn méjì pọ̀ gan-an nu. Torí ẹ̀ náà ṣe sọ fún wa wípé bá a bá ń fẹ́ra wa sọ́nà ká má bára wa sùn. Tẹ́ bá ti dóra yín wò ìwọ ọkùnrin tó bá ti ní ìyàwó, ó ṣe pé gbogbo táìmù tó bá ti fẹ́ dó ìyàwó ẹ̀ ó máa sọ fún ẹ pé hormones òun ò ṣiṣẹ́, ara òun ò wà òkè. Irú obìnrin yẹn tó tún sì wá ń gbà oṣù kínní oṣù kejì oṣù kẹta tó bò mọ́lẹ̀ ṣó ti pé iná ló ń bò mọ́ra yìí, iná ló ń bò mọ́ra. Ọkùnrin tí ọ̀dà tí ò wúlò tí ọ̀gbọ̀n bùkátà ó ṣeéṣe kínú obìnrin ọmọ dùn sí torá a sọ pé àwọn hormones tí wọ́n ń control gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ń wá láti the CNS, the Central Nervous System. Ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ọpọlọ. So once somebody is not happy, kò sí bí ọkàn ènìyàn ó ṣe fẹ́ ṣe. Ṣùgbọ́n bí tó ń tọ́jú abẹ́ òrùlé ẹ ló ń gbé, ìwọ ló ń gbọ́ bùkátà níwọ̀n bá gbára ẹ ṣe ká, ó dẹ̀ṣẹ́, ó ti pé gbogbo àgbáyé ti bẹ̀, ó ti fọlọ́run bànábì, ó ti fi Jésù bẹ̀ mọ́mọ́, ó ti sọ fáwọn tí wọ́n súnmọ́ ara kọ̀dọ̀ ọlọ́run náà, ó tún sì wá gbọ́wọ́ lọ́wọ́ ogun èso níborí rẹ mọ́ lọ́rẹ̀ dàbí bọ̀dá láǹdẹ̀ o. Tètè wá àwọn mẹ́ńtọ̀ tí wọ́n bọ̀ pé oṣù kínní oṣù kejì oṣù kẹta àmọ̀ pẹ̀lú obìnrin ọkàn rẹ ti kúrò lára ẹnu. Àwọn hormones tí wọ́n ń control gbogbo àwọn nǹkan wọ̀nyí nígbà tí ọkàn bá wà tọ́kàn èèyàn yẹn tọkùnrin yẹn bá wà pẹ̀lú ọkùnrin kò sí ni àwọn hormones tí ara máa ń secrete lákòókò ìbálòpọ̀ according to studies, àwọn oxytocin, àwọn dopamine, àwọn endorphin, àwọn prolactin, àwọn hormones wọ̀nyẹn they are very very fast. Neurotransmitter àwọn you see the rate at which their reaction is faster than you. So ẹni tí ọkàn rẹ bá ti kúrò lọ́dọ̀ rẹ̀ kò sí bí ó ṣe ní a kind of excitement towards irú èèyàn yẹn. Ó dẹ̀ lè force ẹ̀. Obìnrin tí ò bá ti rí ẹni rí ọkàn mọ́ tí ò rí any meaningful thing about you, ara ẹ̀ ò lè lé sí ẹ kó dá kó fẹ́ dá méjì. Sálàyé mi ti ń yí ọ. Ó wá bo obìnrin mọ́lé fún odidi oṣù mẹ́jọ kò jẹ́ kó dóhun. Ó rí pé bí ìgbà téèyàn bá fi iná sórí òrùlé sùn ni tí ò bá ti sí okó àti òbò mọ́ ìgbéyàwó ti parí nù 100%. Nítorí wípé ní kíni tí máa bọ́ǹdì àwọn èèyàn méjì pọ̀ gan-an nu. Torí ẹ̀ náà ṣe sọ fún wa wípé bá a bá ń fẹ́ra wa sọ́nà ká má bára wa sùn. Tẹ́ bá ti dóra yín ẹ ti join ní ara yín. Bó orí òkèrè pẹ̀tẹ́lẹ̀ ẹni lọ́mọ rí ọ̀rọ̀ wípé bóyá òun ni ẹ̀fẹ́ Ọlọ́run fáyé rẹ̀ nítorí ó ti so pọ̀. Bible says whoever is joined with somebody is one with that person. Bó bá ti so mọ́ rẹ̀ ó ti so mọ́ èèyàn kan ó ti di ọ̀kan pẹ̀lú ẹni yẹn. Iná fi ní ká máa ṣe outside tá a bá fẹ́ra wa tán wọ́n ní ká máa ṣe lóòrèkóòrè ó ní ọmọ bọ́ǹdì èèyàn pọ̀. Bẹ́ẹ̀yàn méjì bá ti wà ní ilé tí wọn ò dóra wọn tí sì ṣe mutual agreement tí ìṣe pé bóyá there is a underlying medical condition tó ní ẹ mọ́ dóra yín fún àwọn àkókò kan tí ìṣe pé bóyá mutual understanding tó kàn déédéé ló mọ̀nù sí ohun òṣìṣẹ́ ogun èṣù ọlọ́ọ̀ níjẹ́ òbó náà mọ́ra o. Iná lo obìnrin tí ò bá ti jẹ́ kó dóhun oṣù kan oṣù méjì oṣù mẹ́ta tó dẹ̀ ń bọ̀ tó dẹ̀ ń gbá bí òrùlé ẹ tó dẹ̀ ṣẹ́ tó sì ń bí pé kí mo ṣe fún ọ ṣé mo ṣe ọ́ ni igbá kan àwo kan tí kàn sáà ń jáwọn ìmọ̀ ìyẹn ò rí ẹ̀rìn ọkùnrin mọ́nu kò rí ní importance kankan mọ́ nínú ìgbésí ayé ẹ. Okó àti òbò ní mọ́ mú kí sìmẹ́ǹtì kí nǹkan kó cement together. Ẹ rí pé tán bíríkìlà bá ń kọ́lé tí wọ́n bá ti ń gbé sìmẹ́ǹtì lérí ara wọn wọ́n mọ bukan kéré wọ́n mọ fi gum ẹ̀ together wọ́n mọ bukan kéré wọ́n mọ fi gum ẹ̀ together láti jẹ́ kó gum kó rẹ́pọ̀ mọ́ra wọn. Torí ẹ̀ náà ṣe ní àgbùdọ̀ ní experience yẹn títí tá a fi ní ọkọ. Nítorí pé tó o bá wú blọ́ọ̀kù yẹn nísìn tó o bá wá fẹ́ lọ jàn mọ́ another place àlẹ̀kù tàkọ́kọ́ òun yọ wà ń bẹ̀. So kò sí ní ibòmíì tó ń lọ àwọn ọkàn rẹ ọmọ lọ bí mẹ́mórì tẹ̀yìn àfi ẹni tó bá
ti make up mind ẹ̀ láti má ṣe tí ọ̀dà torí ẹ̀ náà ṣe ni pé keep the sacred things sacred tó bá single má lọ mọ́ ọmọ dóko dẹ̀dẹ̀rìn má lọ mọ́ kó àwọn ọ̀rẹ́ tí wọ́n mọ̀ mú ọ ṣìṣe dúró rẹ títí tí ó fi ṣe ìyàwó tó bá sì ti ṣe ìyàwó ẹ máa dó ara yín gbogbo àwọn nǹkan kódà mọ́yìn sọ recently ti content kan tí mo ṣe pé nígbà tí Ọlọ́run ṣẹ̀dá wa gbogbo àwọn ingredient tá a nílò gbogbo ẹ̀yányán ló ti pé sí ara wa inú òbò àwọn mẹ́rin ló wà ńbẹ̀ the labia the clit the inú itself means fẹ́ sóyìnbó gbogbo àwọn awẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ọkùnrin ò lè dúró tán títí bẹ́ẹ̀ wúlà fi afọ́n fèrè o ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ lọ́nú ihò gbẹ́ tàbí kó lọ bí ilé ìgbọ̀nsẹ̀ lọ́mọ sọ pé kínní ojú ara yẹn gbogbo ẹ̀yányán ìdọ̀ lásán 8,000 nerves ló wà ńbẹ̀ you can google it very very hypersensitive ká tó wá kan cervix the third layer labia méjèèjì kó tó wá kan inú gangan o spot g spot a spot circle gbogbo wall òbò gbogbo ẹ̀yányán tóbìnrin á fi di arúgbó bẹ́ẹ̀ náà ni ọkùnrin iṣẹ́ àṣepé lọ́lọ́run ṣe sára ọkùnrin náà ṣe ní the thing should be sacred therefore ìwọ tó bá ti níyàwó tí ò wá gbà fún ẹ tó lógbò òun ò ṣiṣẹ́ lọ́dún ẹ ogun èso níborí rẹ ó tún wá dérú obìnrin mọ́lé kò ń ṣe dandan ní kó o ṣẹ̀ṣẹ̀ máa lè lọ bẹ́ẹ̀ má rí rẹ ní rí pé ó sì ń rí ẹ ní rí ọkùnrin mọ́ má rí rẹ pé ó important sóbìnrin mọ́ ó important sí mọ́ torí ọkàn ẹni gbogbo àwọn nǹkan yẹn ọkàn ni kódà béèyàn bá ń ronú pé èèyàn gan ọkàn rẹ náà ni ó ti wá sọ obìnrin tí ò rí ọ̀nrí ọkùnrin mọ́ tí ò rí ọ̀nrí ọkọ mọ́ tó bo ẹ̀ ò lè sí ẹ mọ́ jọ̀ọ́ báwo ló ṣe fíìl pé kò dangerous fún ọ láti pé kí wo obìnrin àtobìnrin máa wà nílé tọkùnrin àtobìnrin bá wà nílé tó ń dóra wọn tí sì ṣe wípé mutual consent ìkórira ìkorò ni wọ́n mọ ní lọ́kàn against ara wọn torí ẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ dóra yín ẹ mọ́ jọ gbé ẹ mọ́ wàrà yín lọ ṣọyẹ yín bẹ́ẹ̀ tẹ́ bá ti wà tẹ́ ẹ̀ dóra yín yẹn is a problem ẹni yóò mọ pètèpèrò aburú fọ́tẹ̀ èèyàn ni bó sọkùnrin ló fẹ́ yàwó tí ò dó yàwó ẹ̀ bó sọbìnrin ló fọ́kọ tí ò dó ọkọ ẹ̀ náà wọn ní èrò rere nínú síra wọn mọ́ ni ló dífá fún rú ti bọ̀dà láǹdẹ̀ ẹ dákun torí Ọlọ́run gbogbo òbò tó bá ti kú kó jíǹde gbogbo okó tó bá ti kú kó jíǹde lábẹ́ oore ọ̀fẹ́ àwọn tí wọ́n ti ṣe ìyàwó ṣùgbọ́n àwọn tó jẹ́ pé ṣe ló fẹ́ yàwó tí ò jẹ́ kó dóhun ogun èso ní borí rẹ o ogun èso ní borí rẹ iná ló ń fi sórí òrùlé sùn tètè wọ́n father in the Lord àbọ̀n mẹ́ńtọ̀ tí wọ́n bọ̀ pé bí ọba sí ìgbọ̀nsí kankan nú wọn lẹ́nu mọ́rin rẹ̀ ń rí ọkọ mọ́ ó ti lost ownership obìnrin nù full stop tá a bá ń sin àwọn ẹranko nínú ilé one of the sign pé ẹranko fẹ́ fall sick ó ní inappetence tẹ́ranko bá ti jẹun mọ́ tẹ́ gbóúnjẹ fún tí ò jẹ́ tẹ́ ṣe rí ráì tí ó ti fẹ́ sick ni ó ti fẹ́ break down ni that is one sign tó o bá ti lost ownership òbò obìnrin is a sign that you have lost the ownership of that woman ibi títí máa bẹ̀rẹ̀ nu kó tó di pé yọ wà padà wà á di sọ atayanyan ẹ dákun torí Ọlọ́run ẹ̀dó okó ẹ̀dóra yín ẹ̀yin tẹ́ ti ní ọkọ ẹ̀yin tẹ́ ti lọ́kọ ẹ̀dúró yín fọ́lọ́run ìwọ tó lọ́ńdún kó ńlá ní ìsìn o mọ̀ bóyá ńgbà tó bá lọ́kọ bóyá ni tó kó ẹ̀rọ ra mọ níwọ̀nba lọ́lọ́run ó pèsè fún ọ tí ó sì nífẹ̀ẹ́ rẹ tẹ́ bá kíyèsí gbogbo lamentation Borderland ẹ rí i pé wọ́n nífẹ̀ẹ́ ọmọbìnrin o mo wá ń wo interview wọn jọ kan mo wá mi rí mo ní ayé yìí ẹni tó lórí ò ní fìlà ẹni tó lórí kò sí ní fìlà ẹni tó sì ní fìlà kò lórí tí ó dé sí ṣùgbọ́n ó yọ Ọlọ́run dé ẹ dákun obìnrin tí ọba ti jí odó mọ tó sì ń tọ́jú kì í sọ obìnrin tó tọ́jú tó gbọ́ bùkátà àtọmọ hùwà burúkú o obìnrin tí náà ọba dùn sí ọ òbò ẹ ò lè le sí ọ bí obìnrin tó ń tọ́jú tó dẹ̀ ń ṣe ìwọ̀nba rẹ ṣùgbọ́n tọkàn déédéé ní òun ò bọ́ sùn mọ́ hòmónù òun ò ṣiṣẹ́ sí ọ oṣù kínní oṣù kejì oṣù mọ iye days make 1 month 30 days make 1 month times 8 months odidi ogun ni o tó o bá sì ti mọ̀ pé kò sí nǹkan kan kọ̀ọ̀kan mọ́ fẹ́ dún ọmọ ni wọ̀rọ̀kọ̀ lọ́wọ́ àtọ́ sàdá o má ṣe zìnà tọ́lá pọ̀lọpọ̀ yín ojo ní obìnrin tí ò bẹ̀rù yín mọ́ tí ò ní important tí ò kàn ń kún gbèsè ayé mọ́ èmi ní báyìí lẹ́rù tẹ̀lé rèé fẹ́yàwó kẹ́ ẹ dáná kẹ́ ẹ ṣe whatever you want to do rightly ẹ máa torí yún ẹ bẹ̀rù èèyàn ju bẹ́ẹ̀ ti bẹ̀rù Ọlọ́run lọ ẹ máa dẹ́ṣẹ̀ sọ lọ́hùn nǹkan tí pé ẹ fẹ́ ṣẹ̀yàn kan ẹ sì mọṣẹ́ lọ́hùn
obìnrin tí ó bá ti gbóbò pamọ́ mọ́domi mọ́dọ̀ rẹ̀ mi òbó tiẹ̀ ní ọ̀fọ̀ mú gbogbo àwọn tíyàwó wọn ò gbà fún wọn mọ́ ibo náà ń pẹ́wọ́ sí wọ́n lọ ń ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ayé ti gbọ́n ní ìsìn kò sẹ́ni kankan tí ó bá ayé ẹnì kankan jẹ́ gbogbo ẹni tó bá ti mọ̀ wípé ní òun fẹ́ dóòbò sọ fún nǹkan lọ fi ọ tí ọba ti fi ọkọ ọmọ bá tiẹ̀ lọ kórè ìbẹ́ fún ṣetán aníwúrà tó gbé inú ilé ìkan ní ń kùn bàtà lórí hùn tí ń su lọ tí wọ́n ń kùn bàtà lórí tí wọ́n ń nà bí ejò àìjẹ́ gbogbo majority ọkùnrin tó ṣe pé níyàn ti kún aláyà jẹun wọn kàn máa ṣe bí kíní ẹ̀kan kàn máa pọ́n lé ń ta ni wọn ò ní túmọ̀ lọ́wọ́ ìyàwó wọn mọ́ nínú ilé the first level of disrespect inú obìnrin tó fẹ́ tí òjò odò mọ́ àrífín ni mọ́ mọ́bìnrin mọ́ gbà fọ́kùnrin tó fẹ́ tó dáná fún un. So ẹ dákun gbogbo ẹ̀yin fámìlì bọ̀dàláǹdì àtàn ẹ̀yin ọ̀rẹ́ ẹ dákun ẹ mọ́ fi bọ̀dà ńlẹ̀ o mo rí interview tán ṣe pẹ̀lú baba freeze tó ń sọ pọ́n rí àwọn kan ọ wà nílé hàn níbọn hàn tọ́jú ọmọ ọdún méjì tán bí ẹ dákun ẹ̀yin ọ̀rẹ́ bọ̀dàláǹdì ẹ má bá ń fi hàn lẹ̀ Ọlọ́run ó ṣe ìtọ́da wọ́n bá sì dọ̀la tí wọ́n bá náà dárí jinra wọn wọ́n bá ti ronú pìwàdà ògbẹ́ni tó bá ti fayé rẹ̀ fún Jésù tó ronú pìwàdà ọkọ àtìyàwó ọ̀rọ̀ wọn ò ṣeé dá sí àmọ́ wọ́n tó níyàwó tó yàwó ẹ tó lóbò òun ò ṣiṣẹ́ gbogbo mọ́ǹsì òun ò ṣiṣẹ́ ìgbà náà wàá dé mọ́ra it is well o Landness Homes and Property gbogbo àwọn olóríire tá a fẹ́ ra ilẹ̀ ní Ìkòròdú tá a fẹ́ ra ilẹ̀ ní Ìbàdàn tá a fẹ́ ra lẹ́kọ̀ọ́ á nílẹ̀ láìland láti iléeṣẹ́ Landness Homes and Properties ẹjọ́ ẹjẹ́ á pè wọ́n adẹ̀lé wá bẹ́mi náà nínú WhatsApp ilẹ̀ tá a lè rà tó máa fi wá lọ́kàn balẹ̀ ni ẹ rí i pé mi èhèrà tí ò lọ́mọ nú last year ni mo ti ń pariwo tantan nípa iléeṣẹ́ Landness Homes and Properties and gbogbo àwa tí a ti bá wa dòwò pọ̀ tá a ti ralẹ̀ lórí láti iléeṣẹ́ Landness Homes and Properties gbogbo ayéyàn la ní ẹ̀rí rere ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí á pè mí gan fúnra mi a lè DM mi lórí WhatsApp a dẹ̀ lè pé Landness Homes and Properties gbogbo lẹ́wà gbogbo òwe lẹ́wà yányán ló ti pé bẹ́ẹ̀ ni kò sí extra charges ẹ mọ̀ pọ́n lẹ́mí ìwà tààrà tó ṣe pé ẹsẹ̀ mọ̀ ṣe corner piece mọ̀ ṣe gbogbo ẹ̀yányán ló ti bá ti ṣí mọ́ owó tó jẹ́ pé ẹ̀ẹ́dẹ̀gbàwé yín ẹ̀ẹ́dẹ̀gbà allocation immediate allocation ni kì í ṣe ìtẹ́sánwó lónìí tó tún di wáyà century tí ń bọ̀ kẹ́ tó gbalẹ̀ kíákíá ni wọ́n allocate ilẹ̀ yín fún yín ọkàn yín ó sì balẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ kọ́ nǹkan yín déédéé ni bẹ́ẹ̀ bá sì tí ì ṣe tán déédéé ni gbogbo ẹ̀yányán ni ó ti pé bẹ́ẹ̀ ni àwọn ilẹ̀ tó fi ni lọ́kàn balẹ̀ òun là ń tà ní iléeṣẹ́ Landness Homes and Properties ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á kàn sí wọn 09066989877 0906866989877 adẹ̀lẹ̀ wá bá èmi náà ní WhatsApp ká sọ̀rọ̀ mo tiẹ̀ ti ní gbogbo àwọn olóríire tí ó jẹ́ pé màá bá wa sọ̀rọ̀ nípa ilẹ̀ yẹn fúnra mi ni màá DM wa àwọn ilẹ̀ tó fi ní lọ́kàn balẹ̀ ni tó ṣe wípé àwa gan á mọ̀ pé yes buy the bush sell the city bẹ́ẹ̀ ni it is well with us jọ̀ọ́ tíyàwó ẹ̀ ò bá jẹ́ odó mọ́ iná ló ń fi sórí òrùlé sùn o ń sẹ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ dá o ẹ̀yin ọkùnrin tí wàá yẹn ọ̀dà tẹ́ ẹ̀ responsible kọ́ lèmi ń sọ wọn ọkùnrin gidi tí wọ́n ṣe responsible tó lè pé abẹ́ òrùlé rẹ lé obìnrin ń gbé ìyàwó rẹ sì ní kì í ṣe pé sì náà lẹ́ ń ṣe ọwọ́ nígbà náà òmóònù òun ò ṣiṣẹ́ oṣù kìíní oṣù kejì ẹ̀yin ò rí pé danger ti ń penetrate ìgbéyàwó tí ò bá ti sókó àtòpò kò lè exist ìsídà kí obìnrin máa pẹ́wọ́ síbì kan tàbí kọkùnrin máa pẹ́wọ́ síbòmíì honestly I stand to be corrected bẹ́ẹ̀ ni pàtàkì okó àtòbò nu tó ò bá ti sí okó àti òbò ìgbéyàwó is not existing ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kí a máa dára wa láàmú gbogbo topic ńlá ti ṣe dáadáa severally it is well with us ẹ ṣeun gan God bless you.